títí dàsìkò tá a ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí ní gbogbo agbègbè ìtúnṣọ̀kan tó wà nílùú Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn ó mà sì ń gbóná jaja o pẹ̀lú báwọn tí gbàgbọ́ wà pé agbanipa ni wọ́n bí wọ́n ṣe lọ ká bá àṣegun ìlú ìtúnṣọ̀kan tó tún jẹ́ Baṣọ̀run Àkàrígbò Rẹ́mọ ọba Babátúndé Àjàyí ìyẹn olóyè Abíọ́dún Fọlárìn ìmọ̀nù ilé ẹ̀ o tí wọ́n fìbọn pa bàbá náà nípakúpa sọ́pọ̀ àwọn tó mọ bàbá náà dáadáa tí wọ́n mọ̀ bó ṣe jẹ́ ọkùnrin takuntakun sì ń sọ pé ewé ló sunko tí wọ́n fi rí ipa bẹ́ẹ̀. Alẹ́ ọjọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọjọ́ kẹjọ oṣù kìíní ọdún 2024 tá a wáyé ìmọ̀-ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ìṣẹ̀lẹ̀ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé mọ́tò Toyota Camry ní làwọn agbanipa náà tí wọ́n ní mẹ́ta ni wọ́n gbé lọ ká olóyè Fọlárìn tí wọ́n ròyìn pé ó lóògùn ìbílẹ̀ dáadáa lára àti lọ́wọ́ ni wọ́n mà lọ ká bàbá ìmọ̀nù ilé ẹ̀ o tí wọ́n sì ṣí náà bá bò ó lẹ́yìn tí wọ́n pa bàbá tí wọ́n ṣí náà bá fún bàbá náà ìní wọ́n dúró láti rí àrídájú pé ẹ̀mí ti kúrò lára ẹ̀ èèyàn pé ó ti kú pátápátá lẹ́yìn tí àwọn oníṣẹ́ ibi ìlú ọ̀làríwó ńlá sọ tí ìbẹ̀rù bojo mú gbogbo ìlú ìtúnṣọ̀kan táwọn èèyàn tí wọ́n sì ń sáré ti ṣọ́ọ̀bù wọn lọ́jọ́ tíṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nítorí wàhálà tó lè tẹ̀yìn ẹ̀ yọ àwọn táwọn èèyàn ń fẹ̀sùn ikú Fọlárìn kan ìní àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó jẹ́ pé ìlú Ṣàgámù ní olúùlú wọn ní ìpínlẹ̀ Ògùn o tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé gbogbo nǹkan ni Fọlárìn ìyẹn olóyè Fọlárìn ló máa fi ń takò àwọn ọmọ burúkú náà nígbà ayé ẹ̀ tó máa ń gbógun tiwa pé ẹgbẹ́ òkùnkùn kò má dára èyí sì làwọn èèyàn gbàgbọ́ pé ó ṣokùnfà ikú ẹ̀ nítorí pé wọ́n gbàgbọ́ pé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ni wọ́n lọ pa nípakúpa nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn arábìnrin Ọmọlọ́lá Odùtọ́lá ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ o bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé pẹ̀lú báwọn afurasí ọ̀hún kò ṣe mú ohunkóhun nílé Fọlárìn ó dájú sì ti fojú hàn pé agbanipa ni wọ́n ṣùgbọ́n tó ṣèlérí pé àwọn yóò rí wọn mú láìpẹ́ nítorí iṣẹ́ àti ìwádìí ó ti bẹ̀rẹ̀ ní pẹrẹu.